A kí onílé, a sì kí àlejò lónìí o. A kí gbogbo ẹ̀yin màmá wa pátá, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa àtàbúrò wa, Nàìjíríà lẹ́wà, òkè òkun lẹ́wà ní a kí gbogbo yín. A kí gbogbo yín lọ́tùn lósìn. Ojú kò ní ti gbogbo yín o pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ̀yin màmá wa, bàbá wa l'Amẹ́ríkà, Canada, Dublin, UK, Scotland, tẹ́ wà ní Denmark, tẹ́ wà ní Italy, tẹ́ wà ní Germany, tẹ́ wà ní France, tẹ́ wà ní Croatia, tẹ́ wà ní Spain, Sweden, Thailand, tẹ́ wà ní Jakarta, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Asia pátá mo kí yín náà, ẹ̀yin tẹ́ wà ní Europe mo kí yín pátá, gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Africa náà mo kí yín. Ẹ ṣé, ojú ò ní tì yín. Ẹ̀yin ni èmi máa rí, èmi náà lè máa bá lójoojúmọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Èmi ọmọ yín, bàbá confirm JP náà tún ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì yín tí mo máa ń gbà, ẹlòmíì máa pè mí, bàbá o ti ẹ̀ gbóhùn yín mọ́, ẹ ò sọ̀rọ̀ síta mọ́, kí ló wá dé tẹ́ fi silent báyìí lórí ọ̀rọ̀ Nàìjíríà, lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ̀yin èèyàn wa, ó ti sọ fún wọn, ẹni ẹ̀mí lèmi. Ẹni ẹ̀mí ni mí. Ọ̀tọ̀ ni pé kéèyàn máa lo ọpọlọ like as a psychology. I'm not a psychologist, I am a spiritualist. So I followed what God told me about the journey of Yoruba nations. Gbogbo ìgbà dẹ̀ ni mo máa ń sọ pé kí a lọ gbáradì fún ogun. Bó bá wù wá nínú ọkàn wa, tó bá wù gbogbo ọmọ Yorùbá nínú ọkàn ọmọ Yorùbá, tó bá wù wá nínú ọkàn wa wípé a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá nation, ẹ lọ gbáradì fún ogun. Mi ò lè wá ta ká máa sọ̀rọ̀. Ẹjọ́ wo mo fẹ́ wá máa rò lójoojúmọ́? So I am not a psychologist, I am a spiritualist, and I follow what God told me about this mission. Tẹ́lẹ̀ ẹ̀dùn mo máa ń sọ, Olúwa ló wí, ó ní Nàìjíríà máa pín ìkejì, ó ní Yorùbá máa jáde lára wọn, ìkẹta ó ní àwọn olórí wa ò ní jẹ́ ká lọ, ó ní ìkẹrin àfi ká bá ja ogun. Láì ja ogun kò síbi tá à ń lọ, kò síbi tá à ń lọ. Àwọn ẹlòmíì á pè mí tá a bá ti sọ̀rọ̀ tán, àwa máa ní bàbá Ọlọ́run máa bá wa ṣe. Ọlọ́run wo ló fẹ́ bẹ́ẹ̀ ṣe? Ṣé Ọlọ́run tó fún ẹ ní eyín, ṣé òun ló tún máa bẹ́ẹ̀ fọ eyín ẹ ni? You know, I give reason to things in life which tí mo fẹ́ jẹ́ káwọn onílàákàyè tí wọ́n máa ń tẹ́tí gbọ́ mi, tí mo fẹ́ jẹ́ kí wọ́n jọ́, kí wọ́n máa bá kọ́ jẹ́ ká jọ jókòó ká rò ó. Ẹlòmíì á pè mí báyìí láti Amẹ́ríkà, láti UK, gbogbo ní bàbá ẹ ṣáà máa bá wa gbàdúrà. Àdúrà wo la fẹ́ gbà? Ṣàdúrà l'Amẹ́ríkà gbà t'Amẹ́ríkà fi dà? Ṣàdúrà ní UK gbà tí UK fi wà òkè? Ṣé àdúrà òun ni gbogbo àwọn Europe gbà? Most of Asian country tó déèyàn lónìí, China, ṣàdúrà ló ń gbà? No. Ọlọ́run ti fún wa ní ilẹ̀ náà, àwa la máa túnlẹ̀ ṣe. Tó yẹ lọ yọ pé ẹni tí ó bá túnlẹ̀ ṣe ni ilẹ̀ ń gbé. Ẹ̀yin àgbàlagbà, ṣé ẹ wá ti gbàgbé òwe ni? Ṣe bí àgbà bá wà lọ́jà, orí ọmọ tuntun kì í wọ́, òun ni àwọn bàbá wa máa ń sọ. Ṣé ẹ ti wá gbàgbé òwe? Dàtẹ́ pé kò tiẹ̀ sádà mọ́ lórílẹ̀. Àwọn àgbà oníjẹkújẹ, àwọn àgbà rádaràda, àwọn àgbà òfò, àwọn àgbà tó máa fi ọjọ́ alẹ́ máa fi ojú sunkún àwọn ọmọ wọn tí wọ́n bí, àwọn ló wà nílẹ̀. Kò ságbà mọ́ lórílẹ̀. Kò sí àgbà. Tí àgbà bá wà lórílẹ̀,
ó jẹ́ ká máa rí wọn dè ní ilé ni àwọn orú bàbá tó bí àwa mo lè fi ọwọ́ bàbá mi sọ̀yà pé àgbà ni wọ́n àti lọ ṣiṣẹ́ rí tá a dẹ̀ fi ẹsẹ̀ rìn. Ohun tí mo sọ yìí mi ò tí ì ju 15 years lọ ẹ wọ́dún yẹn mi ò tí ì ju 15 years old lọ èmi làlàbá ìdòwú mi ọkùnrin náà ni. My father is a bricklayer. A lọ ṣiṣẹ́ ní ibi tá a ti lọ ṣiṣẹ́ yẹn ní Ẹgbẹ́dá ẹni tó dẹ̀ jẹ́ lẹ́yìn tá a parí iṣẹ́ tán ẹni tó jẹ́ kó kó wá fún wa as engineer pé kó fún wa lówó ẹni yẹn ò wá níjọ́ yẹn. Bàbá tó bí àwa lọ́mọ wọn ò tọrọ owó lójú títì kò ságbà lórílẹ̀ máa máa ráwọn àgbàlagbà rádaràda wọn á jókòó lóṣù títì wọn máa tọrọ owó bàbá mi ò tọrọ owó láti Ẹgbẹ́dá láti fi ẹsẹ̀ rìn délé sẹ́ẹ̀. Bàbá mi ò tọrọ bí àwọn rí nǹkan wá rí nítorí àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọn ni pé àwọn àgbáyé àtijọ́ máa ń tijú wọn ò fẹ́ nǹkan tó máa ba nǹkan tó máa insult wọn rárá, and that is the kind of life I am living. Kò ságbà lórílẹ̀ mọ́ ayé àwọn àgbà ti ta. Àwọn àgbà tó wà lórílẹ̀ ṣó ń gbọ́ mi ohun tí wọ́n fẹ́ jẹ pé kí wọ́n jẹ bámú ni mo yó lókun lórílẹ̀. Àwọn ò mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan. Àwọn àgbà tó wà lórílẹ̀ nìyẹn. Àwọn ọba kan ń jáde ṣerú ọba tó ń jáde yẹn ṣé ọ̀rọ̀ wà lẹ́nu àwọn yẹn? Èèyàn ọmọ Yorùbá kò máa ń wò yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe agitator gan orí wọn ò pé wọn ò lọ́pọlọ. Ṣerú àwọn ọba tó ń jáde tó wá ń sọ̀rọ̀ yẹn ṣé do you think ṣé àwọn ọba yẹn ọ̀rọ̀ tó ń sọ yẹn lẹ́nu wọn yẹn ṣé ó lè lọ sẹ́niwé níbi tí Ọọ̀ni of Ifẹ̀ wà, Aláké wà, Olúbàdàn wà, ṣé àwọn kúékúèkúé yẹn ṣe ló pé ọ̀rọ̀ wọn lè jẹ́ níwé wọ́n ti sọ̀rọ̀ àwọn máa gbé wọn pọ̀ báyìí ṣé orí tí kò ìpọ́pọ̀lọ yìí ti dàrú ṣá. This is wrong in this country. Mo ní ìdí àdúrà ìjọ wo lèmi ti gbàdúrà fún Nàìjíríà gbẹ̀yìn. I can't pray for this country. I only pray for Yoruba nation and I pray for my family and myself. That is all. Máa gbàdúrà fún Nàìjíríà. Ọwọ́ ara wa la máa fi tún ṣe. Dàtọ́ Ọlọ́run fún ẹ lẹ́nu tọ́tù tó ní kó wá máa bẹ́ẹ̀ fọ́. Ọlọ́run fún ẹ ní àgọ́ ara. Ó fún ẹ lára tán ó tún ní kó wá máa bẹ́ẹ̀ wẹ̀wẹ̀. Kò dẹ̀ possible. Ṣé obìnrin lè jó sí kó wá ní pé kí ẹni tí yóò mọ̀ rí wá máa bóun fọ gbogbo ara òun tó ti rí kò possible. Àwa la máa ṣe nǹkan wa fúnra wa ṣùgbọ́n àwa tá a fẹ́ ṣe nǹkan àti wa corrupted. Things are wrong. Kò ságbà lórílẹ̀ gbogbo ẹ ti polúkúmuṣu. Everything ti dàrú. Kò ságbà lórílẹ̀ mọ́. Kò sí àgbà kankan ní orílẹ̀ yìí mọ́. Nàìjíríà ti dorí kodò. Everything ti bàjẹ́. Irújọ́ Sunday ọlọ́lọ́pàá ọkùnrin kan wọ́n ń pè ní Àríkú. I don't know him. Now ẹni ìkọlọ́ ti ń pààyàn náà wọ́n dẹ̀ rí àwọn tó pa wọ́n rí wọn báyìí. Even ọlọ́pàá mọ àwọn tó pa tó pé màá make sure pé wọ́n máa jí fídíò yìí pẹ̀lú wọ́n máa jí ẹ̀ pẹ̀lú nǹkan tí mo sọ yìí pẹ̀lú fídíò yẹn wọ́n mọ àwọn tó pa. Àwọn BBC wọ́n ti lọ enquiry tí mo ti wò dáadáa tọkùnrin yẹn sọ wípé ṣe àwọn èèyàn báyìí ló pa àwọn ẹni tá à ń sọ yìí. Ọlọ́pàá mọ ibi tó ń jókòó sí. Lọ́lọ́pàá nílùú Ìṣẹ́. Tẹ́ ẹ bá wá tún wá lọ vote fún Tinubu gbogbo ẹ bàjẹ́ pátápátá. I am telling you ìlú yìí máa bàjẹ́ kò ní sí security kankan. Everybody will do anything he likes. Nítorí pé àwọn tó ń fẹ́ máa rán níṣẹ́ àwọn ni wọ́n ń pa lọ́mọ máa bà gbogbo ẹ̀ jẹ́. Ṣé wọ́n lè mẹ́ni tó rán iṣẹ́ ni wọ́n ò lè mú.
èní yìí kọ́ lẹ ti ń gbúrò wípé àwọn ọmọ yẹn ń pààyàn ẹ̀dẹ̀ mọ ibi tí wọ́n wà ẹ̀dẹ̀ la lọ́lọ́pàá. Tó bá yẹ pé bí wọ́n ṣe ń pààyàn yẹn lẹ́yìn náà ṣe mú wọn tẹ̀ ń pa wọn ni. Nígbà ayé nígbà 1990, I am talking about 1994, 1993 ní ìdí àbá yìí, 1990 ní ìdí àbá ní bájúláyé ìdí àbá wa yìí táwọn ọmọ yẹn gbé wàhálà wọn dé. Tọ́kọ àmì wọlé sẹ́ àmì ló ń pa ìyá wọn, ó ń pa bàbá wọn, ń pa wọn ni. Ó kò pé wọ́n ń pa wọn sínú ilé, wọ́n á gbé wọn síta báyìí, wọ́n á pa wọn síta. Ìdí àbá wa yìí nídìí àbá ní bájúláyé ní Bàrígà yìí ó le ju dodo tó ń ṣẹlẹ̀ yìí lọ nígbà kan. Ó lè bàjẹ́. Kò sí ìjọba, tí ìjọba ò bá ti sí ìlú máa bàjẹ́. A ò ní ìjọba ní Nàìjíríà yìí, òun là ń sọ. Ẹ dẹ̀ ń pè wá, bàbá ẹ ò sọ̀rọ̀, bàbá ẹ ò tiẹ̀ sọ̀rọ̀ mọ́. Ọ̀rọ̀ wo ni mo fẹ́ sọ? Èyí tí mo ti ń sọ látijọ́ yèwò lẹ ṣe. Ẹ má tanra yín sẹ́. I will keep on saying it. If you like, you dislike me. If you like, you can continue to like me. Wo bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ tó ẹ fẹ́ gba Yorùbá nation, ẹ lọ múra ogun. Ẹ lọ múra ogun. Láì múra ogun ẹ kàn waste time ara yín ni. Yorùbá nation kọ́kàn ò lè wá, nobody tó fẹ́ wá bá yín ṣe, ẹ̀yin lè máa ṣe nǹkan yín. Problem tó wà lórí UN, problem tó wà lórí international body tẹ́yìn ń pè yẹn gan, problem wọn ti pọ̀ jù. Ẹ̀yin ò rí ti Ukraine ni, ẹ̀yin tí wọ́n yọjú sí Ukraine àti Russia, ṣẹ́yìn rí tí wọ́n yọjú síbẹ̀. Lẹ́yìn ọmọ bá yín ta ló fẹ́ declare fún yín? You declare it yourself. Wọ́n ò lè declare nǹkankan. We know the fact. Ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀ yìí, ẹ sọ̀rọ̀ sí tó jẹ́ kí ọ̀rọ̀ wà. Ẹ sọ̀rọ̀ sí òpópónà ọ̀rọ̀ kó lè kálukú lọ máa múra ogun. Tẹ́ ẹ bá mọ̀ wípé nítòótọ́ ẹ fẹ́ gba Yorùbá nation. Kọ́ máa waste time ara yín, kẹ́ wọ́n máa fẹnu já wáyà kiri. Ẹ ti gbà náà. Kò ní pẹ́ dé, kò ní pẹ́ wọlé. Kí ni kò ní pẹ́ wọlé? Ṣé ẹ ti prepare ogun sílẹ̀ lẹ́fi sọ pé kò ní pẹ́ wọlé? I don't need to deceive you. I'm a spiritualist, I'm not psychology. Ohun tọ́lọ́run fi ń wọ̀n wá làwa ń sọ fún yín nípa ọ̀rọ̀ Yorùbá nation tẹ̀yìn ń pariwo kiri. Ìlú yìí ti wrong. Kò sí security kankan. Wọ́n dẹ̀ pa ẹni tá à ń sọ yìí, àríkú, èmi ò mọ̀ rí o. Ìgbà tó kú yìí náà ni mo tó mọ̀. Wọ́n pa in a broad daylight tọ́dẹ̀ ń fọ́gi mọ́ lórí. Wọ́n ti mọ̀ pé táwọn bá yìnbọn fún kò ní wọlé. Wọ́n prepare wá ní. Wọ́n fọ́gi mọ́, wọ́n fọ́ gbogbo ẹ̀ mọ́, wọ́n fọ́. I will join the video with this video. You will see. Kẹ́ lè rí. Ibi tí wọ́n dẹ̀ ti pa ọlọ́pàá ò jìnnà síbẹ̀. Kò jìnnà síbẹ̀ rárá. Níbo làwọn ọmọ yẹn wá fẹ́ gbà at that particular point of time àwọn tí wọ́n pa? Níbo ni wọ́n fẹ́ gbà at the particular point of time? Ibẹ̀ dẹ̀kẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ ni ariwo ti máa ta kiri. Ọlọ́pàá súnmọ́ bẹ́ẹ̀ o. Gbogbo tí mo sọ ibi tó ti ṣeṣẹ́ yìí ti pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́pàá, wàláì mi ò lérò pé ó tó bí plot 4 sí 7. Pé ibi tó ti ṣe yẹn ibi abẹ́ bíríìjì yẹn ni, abẹ́ bíríìjì ẹbí àmàìtú bí nǹkan bẹ́ẹ̀ yẹn ni, síbi tí ọlọ́pàá wà ń bẹ̀ àbí Kétu. Ọlọ́pàá ò jáde. Tó bá jẹ́ pé ń tòótọ́ ìjọba wà Nàìjíríà, irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n á máa wá wọn jáde síta, wọ́n á dẹ̀ pa wọ́n níta gbangba. You don't need to take them to court. Wọ́n ti pààyàn, ẹ ti rí náà. Wọ́n ti pààyàn, ẹ ti fojú ara yín rí. You will take them out, ẹ pa wọ́n nípakúpa, and that is fine. Táwọn náà bá wá rí i pé bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn nìyẹn, wọn ò ní lè pààyàn mọ́. Kí ló dé? Ẹ̀mí èèyàn ò jọ ara wa lójú báyìí. Ẹ̀mí èèyàn ò tún jọ ìjọba lójú. Ṣebí nǹkan tá a ṣe ní àwọn tí wọ́n ń pè ní ìjọba nìyẹn. Ní ìgbà tí ìjọba sì jẹ́ ìjọba, òun ni mo sọ fún yẹn, nígbà ìjà àwọn tí wọ́n bá gbóhun tí mo sọ tí wọ́n dẹ̀ wà tí wọ́n súnmọ́ Bàrígà
ìdí àbà bájù láyé wọ́n á mọ̀ pé àwọn ọmọ ìkẹ́ àwọn yìí ò ṣètò gbogbo àwọn tá à ń sọ yìí, ṣùgbọ́n ìjọba kan wà ń gbà yẹn, ìjọba tó lágbára ni wọ́n descend the army síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ army finish wọn, ó lọ ń kó ìyá wọn nínú ilé ní sẹ́ operation wipe away lọ́pẹ́ wipe away dáì lọ́n lo operation wipe away bí nǹkan lọ́n lò lójú àwọn mọ́tò àwọn army ọlọ́pàá operation wipe away bí nǹkan lọ́pẹ́ wọ́n wipe wọn pátá, èyí tó ti torí ẹ̀ kúrò Nàìjíríà gbakútọ̀nù lọ pátápátá kò wọlé mọ́. Wọ́n pa ìyá wọn, wọ́n á pa ẹ̀gbọ́n wọn, wọ́n á pa àwọn náà, wọ́n máa pa wọ́n síta ni. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà, even àwọn ọlọ́pàá, mo wórí TikTok lánàá, mo wà lórí TikTok lánàá, even àwọn àmì wà nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe kínní. Àmì fúnra wọn wà ń bẹ̀, ọlọ́pàá wà nínú wọn bẹ́ẹ̀, nínú àwọn ọmọ ẹgbẹ́ yẹn ọlọ́pàá náà ń join wọn. Ṣẹ́ni tó wá ti join wọn yẹn ṣó lè pa ọ lè lọ pa àwọn tẹ́ ẹ dẹ̀ fẹ́ dìbò fún náà, ẹ rántí pé inú wọn náà lọ wà. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ dìbò mi ò ní kẹ́ ẹ má dìbò, ṣe mo sọ pé Olúwa sọ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, ìdìbò máa wà, wọ́n máa yan president wàláì ní Nàìjíríà yìí ní ọdún tó ń bọ̀, they are on my your president. Olúwa ló sọ, I am not a psychology. Ohun tó Olúwa sọ nìyẹn, the only way tí kò ní fi ṣẹlẹ̀ òun ni wípé àfi tẹ́ ẹ bá dìde ogun, ẹ̀yin tẹ́ ń pariwo Yorùbá nations. Àwa ò dẹ̀ níyà ò fọ́lò yín, ṣùgbọ́n ohun táwa ń ṣe ni wípé ẹ ò lè rán wa lọ síwájú ká déwájú tán kí wàhálà ṣẹlẹ̀ níwájú kí wọ́n bá pa èèyàn tán kẹ́yìn sá sẹ́yìn. So therefore ìjẹ́pọ̀ máa ti sọ ìjà gbogbo wa ni àjọ máa jáde ni. We will made up our mind that it is no retreat, no surrender. Then a bọ́ta àjọ máa jáde lọ jà ni, kì í ṣe jẹ èmi nìkan, kì í ṣe jà Àlàbá ni, kì í ṣe bàbá náà fọ fáwọn, kì í ṣe jà bàbá Sunday Igboho nìkan, ìjà gbogbo ọmọ Yorùbá ni. ń forí ọkà amú ẹlẹ́ ń pariwo kiri títì, ṣé yẹn là ń sọ? Ní kẹ́ ẹ má pariwo awareness ni, ṣé wọn ò ti gbọ́ tó wípé ẹ nídìí Yorùbá nation? Ohun tó kù ni pé kẹ́ ẹ lọ gbáradì ká dẹ̀ kó bá dẹ̀ ti di pé yá kẹ́ announce wípé kẹ́ announce Yorùbá nation ká dẹ̀ dúró lórí ẹsẹ̀ wọn tó bá fẹ́ ṣẹlẹ̀ ní kó wá ṣẹlẹ̀. Ẹ lọ dẹrù ogun, ẹ má tọ̀ra yín, kò síjọba Nàìjíríà, kò síjọba. Mo wá tún fẹ́ advice yìí tó mọ̀ pé ìdìbò máa wà, ọmọ Yorùbá ò rẹ́dì láti jà. Òkè lọ sí Iraq ń fa wàhálà lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ lọ bèèrè lọ́wọ́ pé kí ló ń fa wàhálà wọn. Ẹ gbọ́ pé justice náà ni, àwọn kan need justice, àwọn kan need that is all ló ń fa wàhálà. It doesn't go to go and pray. Tẹ́wá ti ń jà ìmọ̀ ní kó lọ máa pray kí prayer òṣìwò, prayer òṣìwò lẹ fẹ́ jẹ́ kí wọ́n lọ máa pray. Tẹ́yìn tẹ́ mọ̀ pé the next náà pé kẹ́ retaliate pẹ̀lú àwọn tó ń bá yín jà yìí. Ẹni yín ń pa mí, ọmọ Yorùbá ń forí ọkà mú. When you ready, we will move. Bọ̀kẹ́ wá tẹ̀yàn kan síwájú yẹn, tí kì í bá ń ṣe orí ìyá tó bí Sunday Igboho, orí bàbá tó bí Sunday Igboho ni, wọn bá ti pa bàbá yẹn dànù lẹ́ni. Ṣé o lè ti èèyàn kan síwájú? Wíwì bó bá tiẹ̀ lóun bọ̀ Nàìjíríà ṣe, èmi máa sọ fún wọn pé kó jókòó síbi tó wà. Sunday Igboho ò lè wá Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí. Tó bá wá fẹ́ wá Nàìjíríà á jẹ́ wípé gbogbo wa pátá ti rẹ́dì fún ogun. Èwo ni kó wá Nàìjíríà kó wá lọ pàdánù, ibi tó kú sí kó wá máa regret pé kó wá máa regret pé ṣáwọn tó ń jà fún náà lọ tó ti padà lẹ́yìn àwọn yìí. Àdògán dà lónìí, ìyẹn ti lọ́n ti ẹ̀ nìyẹn. Sunday Igboho gbogbo tó ń pariwo Sunday Igboho ń bọ̀, kò ní wábì kankan, èmi ni mo sọ bẹ́ẹ̀. Bó bá tiẹ̀ lóun fẹ́ wá sí Nàìjíríà, èmi máa ní kó jókòó sọ̀hún. Kí ló fẹ́ wá ṣe? Kẹ́ ẹ pàdánù àbí? Kẹ́ ẹ pa ẹ̀yin ò mọ̀ orúkọ wọn ti wà nínú ìwé. Kẹ́ ẹ pa ẹni ẹlẹ́ni dànù. Bẹ́ẹ̀ bá ní ìjà ti yá, yes,
ó lè wọ Nàìjíríà tó pé a ti rí pé ìjà ti ṣe kí ni ìjà ti yá ìjà ò yá ẹ wá ní kó máa bọ̀ Nàìjíríà ẹ̀yin olórí dúdú ẹ̀yin torí yín ti dúdú bàjẹ́bàjẹ́ kọ́ wá pẹ́ ní ẹlẹ́ni dànù Sunday ò níbi kan tó fẹ́ wá Ìgbòho ní Nàìjíríà tó fẹ́ wá tẹ́ ẹ bá ti conclude ó ti yá ni tó Ìgbòho gan mọ̀ wípé sẹ́ ogun ni ojú ẹjọ́ táwọn ròyìn rọ ẹ̀kan rojọ́ ni torí ẹ̀mí ò lè kọ̀ wá má wá ta wọ́n máa rojọ́ ọgọ́ta dọ̀tí tẹ̀bá bá dé preaching sí bíbá yín sí ẹ ò ní gbọ́ preaching àfìgbà tá a bá wá bẹ̀rẹ̀ sí ń pariwo a máa pa a máa gun a máa ṣe a máa dùn wọ́n pa ẹ máa bẹ̀rẹ̀ ìyẹn lè máa gbé kiri kẹ́ ẹ lè pé ẹlẹ́mìí èṣù ní gbogbo àwọn tó ń wò wáyé gan. That is why I have said it earlier èmi kì í ṣe owó ẹnikẹ́ni wọn wá gbà mí báyìí iṣẹ́ ọwọ́ mi ṣe kí ni ó tó mi jẹ. I am a spiritualist. I'm a prophet. I run a spiritual church and I do spiritual work. Òun lè rí lọ́kàn yẹn ló ti rí sórí lọ́kàn wọ́n máa gbé wọlé síbẹ̀ láìpẹ́ ṣó ti rí iṣẹ́ ọwọ́ mi torí nǹkan tó rí tó wà ń bí ó tèmi jẹ iṣẹ́ ọwọ́ mi nìyẹn o iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ sẹ́mi ò wá sórí íńtánẹ́ẹ̀tì kí wọ́n máa tọrọ owó mi ò wá tọrọ owó lórí íńtánẹ́ẹ̀tì mi ò tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni iṣẹ́ ọwọ́ tèmi nìyẹn ṣó ti rí ó tèmi jẹ wá sórí íńtánẹ́ẹ̀tì ká wá tọrọ owó mi ò wá orí íńtánẹ́ẹ̀tì kí wọ́n tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni ṣó ti rí iṣẹ́ ọwọ́ tèmi nìyí ó tó mi jẹ kì í ṣe orí íńtánẹ́ẹ̀tì máa ní wá tọrọ owó mi ò wá báyàn kan tọrọ owó èèyàn kò lè ní mo tọrọ owó lọ́wọ́ òun kò dẹ́ ṣe pé mi ò mọ̀yàn ládùn bí mo ti ń sọ̀rọ̀ látijọ́ yìí mo mọ èèyàn mi ò pe ẹnikẹ́ni even àwọn tó wà nínú ṣọ́ọ̀ṣì mi gan mi ò gbowó lọ́wọ́ wọn lọ́nà àìtọ́ mi ò bẹ́nikẹ́ni kókó lé mi lọ́wọ́ iṣẹ́ ọwọ́ mi mo máa ń pariwo ẹ̀ lójoojúmọ́ iṣẹ́ ọwọ́ bàbá kọ́ńfàmù tó bàbá kọ́ńfàmù jẹ iṣẹ́ ọwọ́ mi. I'm a spiritualist, I'm a prophet, I run a spiritual church and I do spiritual work. Iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ iṣẹ́ ọwọ́ tèmi ó tó mi jẹ ó ti rí iṣẹ́ ọwọ́ mi nìyẹn. Don't waste your time. Don't waste time ara yẹn. Ṣé bá ti rẹ́dì pé ó yá ogun yá. The time where late President Yar'Adua bring peace for this region, he no say carry everybody along. The people wey no gree accept amnesty sef him talk to them. Then the peace come, oil come dey flow well. Now dem say make we protect that oil, make the oil flow well. They come say na one man dem go give, make e come guide my community. Him get him community, I get my community. Him be man, me I be man. They no consult me, dem say make person come guide my community where pipeline pass. Shell don do me, Chevron don do me. Na my own German, na one come do me. E no go happen. E no go happen o, because if dem know say all of us na men for this creek where we dey, dem go call all of us discuss with us. Now you wan come in another way. Colonial master own pass, multinational own pass. You wan come carry my fellow German take enslave me. E no go happen. The pipeline where we dey talk, e plenty pass for my place, pass the place where they give person to come guide. Now me they go come talk to before they go talk to the other man wey get lesser. But if they say equity no good, then person when say equity no good and he wan come to equity with dirty hand, he go see war. But do you believe in peace in the Niger Delta? We don't give peace for Niger Delta before, and we ready to give peace. But if peace, say na the peace where they go come shit me, na graveyard peace, me I no want am. Rẹ́dì ogun ti yá ẹrù ogun bẹ́ ńlẹ̀ ẹrù ogun ó wà ńlẹ̀ àjáde ogun tá a dẹ̀ ń sọ yìí ṣùgbọ́n ni wọ́n lọ pààyàn kan yẹn wọ́n mọ̀ pé ìbọn ò lè ràn wọ́n mọ̀ pé àdá ọ̀gàn ò lè ràn wọ́n dẹ̀ lọ pa pẹ̀lú igi lọ́ fi pa wọ́n máa gbé fídíò yẹn wọ́n bíbá ẹ̀ ṣílẹ̀pọ̀ kò lè pọ̀ even ìhun tá ń pariwo ogun bọ́ wà lára wa yẹn ogun kìíní wà lára yẹn kì í sọ fún ẹ kó tó já ogun kó tó ṣe kíni kó tó já ogun ohun tá a nílò wọn á tún gbé jáde ọ máa fi kún fídíò yìí nígbà tí ọmọ tó máa wá yanjú tó máa wá attach àwọn nǹkan tó fẹ́ kó attach mọ́
tẹ́yìn náà á tún fi kún ohun tá a nílò nìyẹn. Tá ò bá tí ì rí yẹn ẹ lọ gbàgbé ẹ má tọra yín o. Ẹ ò ní jẹ lógun kankan. Sunday Igboho wà bí kankan, kò sí nǹkan tó fẹ́ wá ṣe Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Sunday Igboho wà Nàìjíríà. Àwọn tó ń parọ́ fún yín Sunday Igboho ń bọ̀, kí ló fẹ́ wá ṣe? Àní bí n bá gbọ́ létí mi gan sẹ́ pé ó ń bọ̀, wọn ò dẹ̀ lè wá, wọn ò lè láwọn fẹ́ wọlé kí àwa má gbọ́. Kò possible now. Àwọn tó wọ́n ń pariwo pé ó ń bọ̀, mo believe pé wọ́n ń parọ́ fún yín ni, irọ́ ni wọ́n ń pa. Bàbá ò wá síbi kankan. Bọ́bá wá láwọn fẹ́ wá, àwa máa advice wọn pé kó jókòó wọn jẹ́. Tọ́ba wá fẹ́ wá yẹn, á wá jẹ́ pé gbogbo wa ti agree pé ó yá. Ìjọ tí wọ́n fẹ́ launch ó yá, kọ́kú launch ẹ̀. Ká wá dúró sí territory wa tí gbogbo wa ká dúró sí territory wa pátápátá, ká seal up territory wa. Tó bá ti mọ̀ pé a ti fọwọ́ tọ́ ṣoṣo, ogun ti bẹ̀rẹ̀ nìyẹn. Tógun bá ti bẹ̀rẹ̀, a ti fi ọwọ́ tọ́ ṣoṣo nìyẹn. Anything ni. Ẹ ò kàn lè rí wọn kó máa lẹ́yìn tí ṣógun bá bẹ̀rẹ̀ oníkálukú ń lọlé wọn lọ sùn. Oníkálukú ò lọlé lọ sùn mọ́. Nǹkan tó ń pè lógun nìyẹn. We will stand still. Bó ṣe ń drop àwọn èèyàn báyìí ni ó ṣe ń lọ until we win the battles. Látàn rẹ̀ àlọ́lọ́pàá, àní àmì, àní kankan mọ́. Nàìjíríà ti wà yankantan. So when you want to vote now, you should vote with your sense. Ìwọ náà máa wò. Kò lè pé nǹkan míì wà ńbẹ̀. Kó o lè rí pé wọ́n ń tàn ẹ́ ni. Gbogbo ìwọ tó ń pariwo Tinubu ló fẹ́ jẹ́ kó máa jẹ́ wọlé, Tinubu ni. Okay, kí ni Tinubu, kí ni ìjọba Èkó, kí ni ìjọba APC ṣe pa láṣẹ wípé wọn ò lásà ò gbọdọ̀ gba advert kankan lọ́dọ̀ any other party. Ẹ lọ bèrè. Kí ni ìdí tí ìjọba APC tó jẹ́ pé Tinubu náà wà ńbẹ̀, kí ni ìdí pé wọn ò gbọdọ̀ gba any advert lọ́wọ́ any other party? Wàá tún gbọ́ wọ́n máa gbé síbẹ̀ tó pé wọ́n sọ ẹni tó pè wọ́n tó ní èlò ni wọ́n ní 4 million naira. Ẹni tó wá bá sọ̀rọ̀ yẹn wá ń sọ pé irú product wo ni wọ́n fẹ́ advertise. Ìyẹn wá ní it is for politician, àwọn politics kìíní ni. Ó ní which brand? Ó ní Labour Party. Ó ní for now. Ẹni yẹn gan ó sọ̀rọ̀ because ẹni yẹn sọ̀rọ̀ nicely. Ó ní ẹni tó tún bá sọ yẹn, ẹni tó tún pè láti lè bèrè inquiry yẹn ni pé this thing kò wá okay now. Ẹni tí wọ́n gbé sí ibẹ̀ at that particular point of time as a receptionist tó gbé kọ̀ yẹn fi yé pé òun náà mọ̀ o, but kò sóhun táwọn fẹ́ ṣe o. Order ni o. Order ni, it is order. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? All of you, gbogbo wa lájọ l'Èkó, gbogbo wa lájọ ní Ìbàdàn, gbogbo wa lájọ ní everywhere. Gbogbo wa lájọ ní Abẹ́òkúta, gbogbo wa lájọ l'Ògùn State, Ọ̀yọ́ State, everywhere. So therefore, everybody ní láti advertise ara ẹ̀. Tó bá sure fún Tinubu ni ṣó jẹ́ kó lọ máa ní any party kankan kò gbọ́dọ̀ lo lásà láti lè fi advertise ara ẹ̀. Ó sure fún wọn. Ìkà ló fẹ́ wá ṣe nínú gọ́fíńmẹ̀ntì tó fẹ́ wá yìí. Wàá fojú ara ẹ̀ rí. Nobody paying me to talk about Tinubu. I am a prophet of God. I'm telling you, I'm a spiritualist. Ohun tó lọ́run fún wa rí nípa Tinubu làwa ń sọ nípa ẹ̀. Nítorí ló ṣe pé kíní yẹn mú wa nínú ọkàn là ń sọ jáde. If díẹ̀ tẹ́ lọ fi ìwà ìmọ̀kànmọ̀kàn yín ìwà pé ẹ mọ̀ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀, ẹ máa ríran wò. Ebi ò dẹ̀ lè pa wá because we are spiritualists. We are spiritualists. We are spiritualists. So we run a spiritual church and we do spiritual work for people. So I don't think I can get hungry.
Ibi ò lè pa mí, kò lè pa ọmọ mi, kò lè pa anybody. Ìmọ̀ ni, mo ní ìmọ̀ mi ti tó fún mi láti ṣe rere láyé. The same thing. Ṣé irú nǹkan tá à ń sọ yẹn tí wọ́n lọ pa bọ̀bọ́ yẹn, the same thing náà ti ṣẹlẹ̀ dáadáa lówòrò yìí títí ọlọ́pàá dẹ̀ wà ń bí. Ọlọ́pàá wà ń bí. Wọ́n dẹ̀ mọ ibi tí gbogbo àwọn ọmọ yẹn wà. Wọn ò wọlé lọ kọ́ lọ finish wọn down. Àtẹ́pọ̀ ọlọ́pàá náà ara wọn ni. Kò sí òpó fún Nàìjíríà. The only thing is to break. Mo fara mọ́ Yorùbá nation. Yorùbá nation ni mí. Mo fara mọ́ Yorùbá nation. Yorùbá nation ni mí. Mi ń ṣe lẹ́nu méjì. Ẹyọ kan yẹn náà ni. Ọ̀kan ni tàbí ọ̀kan ni tí àlùkò. Orídẹrẹ́ ní kété ẹ̀ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Mo mọ ohun tí mò ń sọ ṣùgbọ́n ìjà tẹ wálé fẹ́ jà yẹn lọ prepare dáadáa. Ó kọjá ìdodo ẹjọ́ tẹ̀ ń rò lórí íńtánẹ́ẹ̀tì tẹ fi ń dowó kiri. Kọjá ẹ̀. Kọjá ẹ̀. Never allow kẹ́ni Tinubu ẹ fẹ́ jẹ́ kó wọlé ẹ ríran o. There is right men. Ẹ lọ vote fún ẹni tí ẹ mọ̀ pé ó lè ṣe. Cause Yorùbá nation ó lè pẹ́ díẹ̀ o. Tó pé tí wọn ò bá tí ronú pìwàdà pé wọ́n fẹ́ ja ogun, Yorùbá nation lè pẹ́. Do you get me? But nígbà tí Yorùbá nation bá wá pẹ́ díẹ̀ yẹn, ṣé mọ̀ pé a sì tún wà nínú Nàìjíríà. Nàìjíríà sì ń rọ̀nù lọ. Ṣé tó bá wá ń rọ̀nù lọ yẹn ẹ jẹ́ kí àwọn tó fẹ́ vote tó pé mi ò vote kò sí kan tó fẹ́ fi ṣe ẹ jẹ́ kí wọ́n vote the right people in. Ṣé alongside tí gbogbo ẹ wá máa lọ tọ́lọ́ máa fi wá tá máa fi yanjú gbogbo ọ̀rọ̀ Yorùbá nation yẹn ẹ ti jẹ́ kí àwọn tó jẹ́ kí wọ́n tó níwọ̀nba tó fẹ́ sì tó ẹ jẹ́ kí wọ́n wọlé kì í ṣe àwọn tó tún máa wá bàjẹ́ jù báyìí lọ. Àlọ́lọ́pàá. There is no force in Nigeria. So they only work on the wrong path. So but on the right path pé kí wọ́n ṣiṣẹ́ on the right path. Kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú yẹn. They walk on the wrong path. Everything is wrong. Ìṣẹ́jọ́ tèmi náà pé mi ò wá sọ̀rọ̀. Kò lè sọ pé ẹ ò rí preaching tá à ń preach every of our service. Ṣùgbọ́n àwọn èèyàn ò ní wò yẹn irú ẹjọ́ tí mo wá sọ yìí wọ́n sáré wò wọ́n máa ṣíà ẹ̀. It's just a waste of time. It's a waste of time. Tó bá rí tọlọ́run tó wò tọlọ́run tó jẹ́ pé gbogbo ẹjọ́ òun ló lọ́ ń wò tá a bá débi tá à ń lọ. Mo sọ fún ẹ irú aríkú tó kú yẹn ṣíàmánu ní Kétu yẹn òun ò bìlípò òun lè kú ìjọ yẹn ṣùgbọ́n ikú padà lọ bá níbi tó ti lọ bá yẹn tí kò bá gba Ọlọ́run gbọ́ pẹ́rín kò sí ìjọba Ọlọ́run fún ó ṣòfò láyé ó tún ṣòfò lọ́run. Ṣáwọn èèyàn láìkì nǹkan tí ó jẹ́ ti tayé bọ́ tí Ọlọ́run yẹn wọ́n èètì ẹ̀ gan. Èèyàn jó Quran nígbà téèyàn bá jó Quran kí ni Quran mean kí ni Bíbélì mean tell me they are just book. Èmi sì ń dúró pé kí wọ́n láwọn lọ mú ọ̀gbẹ́ni yẹn ni kẹ wá wòran wàláì ẹ rí fíìmù nítorí pé láti ayébáyé ni wọ́n ti ní àwọn ẹlẹ́sìn tẹ pè ní ẹlẹ́sìn kẹta yẹn tí èmi mọ̀ wípé wọn kì í ṣe ẹlẹ́sìn kẹta. Èmi ò mọ̀ pé ìdí tèmi ṣe máa ń sọ̀rọ̀ mi tó jẹ́ pé wàá máa wí pé bàbá yìí ní confidence. Èmi ti mọ òtítọ́ dẹ̀kẹ̀rẹ̀ ló ń sọ mí di òmìnira. Go and read it in the Bible. Àkọsílẹ̀ ni akọ Bíbélì sílẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́. The same thing náà ni akọ Kùránì sílẹ̀ through the inspiration of the Holy Spirit.
ṣé wọ́n gbà tó wá kọ through the inspiration of the Holy Spirit ṣé yẹn ni pé Ọlọ́run ni Kùránì ni àbọ̀ Ọlọ́run ni Bíbélì wọ́n lè jó wọn now. If I don't like it, I burn it. I don't care, and nobody can take me for that. Ẹ̀yin wá ń jáde ẹ wá ń pariwo kinní kan ẹ̀yin tẹ̀ ń pariwo ìgànṣẹ́ mọ́ Ọlọ́run olórí burúkú ọkùnrin kan mo sì máa ṣe fídíò ẹ̀ lọ́tọ̀ ni tó bá ti fẹ́ lọ fi ewé wọn àwọn èèyàn á wá máa bú àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì olóṣì ni tó máa sọ pé onílàákàyè nìkan ló lè gbọ́ ọ̀rọ̀ mi oní tó ní làákàyè tó kì í ṣe gbogbo muslim àwọn ni orí wọn bàjẹ́ kì í ṣe gbogbo muslim ni wọn mọ ohun tí wọ́n ń ṣe kì í dẹ́ ṣe gbogbo kírísítẹ́nì náà ni wọn mọ ohun tí wọ́n ń ṣe ṣùgbọ́n ọmọ burúkú máa kó pọ́npọ́ báyà ẹ̀ ni so therefore mo máa ń sọ dáadáa tí n bá wá sọ̀rọ̀ lórí nǹkan kan téèyàn kan wá sọ̀rọ̀ lórí ẹ̀ tó bú mi á jẹ́ wípé ọ̀kan nínú àwọn oníwà ìbàjẹ́ yẹn tá à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn ìtì ẹ̀ ló ṣe wá sọ̀rọ̀ tó bá ti fẹ́ lọ fi ewé wọn òun náà máa ń ṣe fídíò ewé àwọn máa ń sọ̀tì àwọn kìrìsìtẹ́nì àwọn máa ń sọ̀tì àwọn máa pa àwọn kan lẹ́lẹ́bọ̀ kí ló ń pè lẹ́lẹ́bọ̀ kò ní dá fún ẹ kò ní dá fún ẹ ó dùn mí pé kò sí fóònù kejì mi lọ́wọ́ mi wọ́n mú jáde mo máa fídíò ẹ̀ jáde kẹ́lẹ́ rẹ ní tí mo ń sọ bọ̀ máa ṣe fídíò ẹ̀ lọ́tọ̀ láìpẹ́ tẹ I am coming after you wàá máa pa àwọn kan lẹ́lẹ́bọ̀ kí ló ń pè lẹ́lẹ́bọ̀ ìwọ tó lè wọ ìjọba Ọlọ́run wàláì tó o bá kú ò ní wọ ìjọba Ọlọ́run kí ni wọ́n ń pè ní ẹlẹ́bọ̀ aṣọ tó wà lọ́rùn ẹ̀ ṣe bí aṣọ la pè é adẹ̀pẹ́ ẹbọ lẹ́bọ̀ orúkọ ló ń jẹ́ kí ló tó ṣe èètì aṣọ ọrùn ẹ̀ irùngbọ̀n wèrè tó dá sí yẹn kí ló tí ò ṣe èètì ẹ̀ kó o mọ̀ pé irùngbọ̀n la pè orúkọ ni wọ́n why are you kí ló tẹ́ ṣe ń dá ojú sọ nǹkan kan ṣe tó fẹ́ ṣe 419 ilẹ̀ ṣe ń pè ń pèsè ẹbọ lọ́pẹ́ nínú Bíbélì ẹbọ Ábúráhámù sì rúbọ sí Ọlọ́run Ábẹ́lì àti Káánì wọ́n sì rúbọ sí Ọlọ́run ẹbọ ni wọ́n pè nínú Bíbélì nítorí pé ọgbọ́n 419 tí ẹ fẹ́ lò àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì 419 tẹ́ ẹ fẹ́ lò tẹ́ fi balẹ̀ ayé jẹ́ tẹ́ fi da ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ òpònú rúlé nìyí kí ló ń pè ní mùsùlùmí ẹ̀yin wèrè kí ló ń pè ní kìrìsìtẹ́nì wèrè ní gbogbo yín sẹ́ wèrè nǹkan tó máa ń dùn mí lórí ọ̀rọ̀ àwọn aláwo àbónífá ni wípé wọn ò mọ they don't have sense ìyẹn náà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n máa sọ̀rọ̀ sí rẹ̀ because I know you don't have sense èèyàn ń bá ti yín jẹ́ for long wọ́n ń bá ti yín jẹ́ ẹ̀yin ò lè jáde kẹsàn pé ohun tí wọ́n sọ you don't need to fight them a ò bá wọn jà you come out pé ohun tẹ́ ń sọ ń pa wá yìí it is not right wọ́n wá bá ti ń jẹ́ dé irú ibi tí wọ́n bá ti ń jẹ́ dé yìí lénìí lè àáfà olórí burúkú àáfà táyé ẹ̀ ti dàrú àdàbí tó bá jẹ àdàbí tí ò bá jẹrun ẹlẹ́dẹ̀ wá lọ wo ayé wọn wá lọ wo ayé àwọn àáfà wá lọ wo ayé àwọn àáfà lọ́wọ́ ní Awólọ́wọ̀ market ní Mushin bí wọ́n ṣe ń fi ẹlẹ́dẹ̀ tí wọ́n fi ń jẹ àṣejẹ mo ti sọ́rí nígbà kan náà kí ni kìrìsìtẹ́nì mọ̀ kìrìsìtẹ́nì ò mọ̀ nǹkan kan náà kìrìsìtẹ́nì máa ṣe ń rí àwọn aláwo yẹn wípé aláwo làwọn yìí ṣùgbọ́n ibi tí kìrìsìtẹ́nì ti kó àṣà àwa sì máa ń wo àwọn bàbá wa ń gbà pé aláwo làwọn yìí a ò fẹ́ súnmọ́ wọn ṣùgbọ́n ibi tí kìrìsìtẹ́nì ti ká àṣà wípé káwa náà máa jó ògùn gangan ọwọ́ àwọn àǹfààní ọwọ́ àwọn àáfà làwa ti gbọ́ ojú mọ̀ wípé wọ́n ń jó oògùn èèyàn kan á máa jó pẹ́pẹ́yẹ èèyàn kan á máa jó olóńgbò èèyàn kan máa ní kíní kan báwo lọ́ ṣe ń jó orí ẹ ti dàrú ògbóhun tọ́lọ́run sọ ni Olúwa fún wa ní àṣẹ lórí wọn ó fún wa láṣẹ fún jíjẹ tó bá ń wọ̀n tó bá polongo ló láìkì ní lọ pa kò jẹ that is all ohun tí kò fún wa láṣẹ lé lórí I am telling you òun ni pé ká para wa ká jẹ ara wa kò possible Olúwa ò fún wa ní àṣẹ lórí ẹ̀ ìyẹn dẹkẹrẹ lẹ́yìn legalize ní Nàìjíríà
kẹ máa para yín, kẹ máa fira yín ṣoṣo, kẹ máa fira yín ṣe oògùn owó kiri, ìyẹn lẹ legalize. Tẹ bá wá rí àwọn tó yẹ pé wọ́n ń lo londo, wọ́n ń lo òkété, ẹ wọ́n máa ní pé these people they are wicked. Olúwa pa láṣẹ ni, orí ẹ ti dàrú, ó ṣe ń jẹja, ó bá má jẹja náà. Ṣé ẹja yẹn náà it's not an animal. Let your brain open. Wọ́n ti dorí ọ̀pọ̀lọpọ̀ rú ní Nàìjíríà, wọ́n ti ba yí orí ọ̀pọ̀lọpọ̀, wọ́n ti dorí ẹ̀kodò Nàìjíríà. Tó bá lè máa jẹja, ó lè jolóńgbò, ẹja ló ń wẹ̀ ń jẹ ló ṣe ń jẹja. Àwọn tó ń jajá ń kọ́, tó ń pajá, ẹlòmíì máa pajá bá ní this people is a wicked person, this is kékeré. No, nǹkan tó hùn láti jẹ nìyẹn. Olúwa fún wa láṣẹ lórí ẹ̀ pé ká jẹ ni. Tó bá wá jẹ́ wípé ohun tó láìkì láti jẹ nìyẹn, that is, kò sí nǹkan tó kún ẹ pẹ̀lú yẹn. A máa pè yàn kan lẹ́lẹ́bọ. Kí ló ń pè ní ẹlẹ́bọ? Ṣé ẹbọ wá jẹ́ ohun tí kò dá ni? I am a Christian, I am a prophet, I'm a spiritualist. Ṣé ẹbọ tó ń sọ yẹn, ìwọ àfà olórí burúkú yẹn, ìwọ àfà nàmọ́fìkì, abẹ́rẹ́ ṣe pé ẹ̀yin àfà olòṣì, ẹ máa jóná láì ẹ máa jóná lọ́run. Ẹ wá ń pè àwọn kan ní ẹlẹ́bọ. Ta ló ń pè ní ẹlẹ́bọ? Kí ni wọ́n ń pè ní ẹbọ? Ṣé ẹbọ jẹ́ ohun tí kò dá ni? Ẹbọ tí wọn náà ń rú ní kọ̀rọ̀ yàrá ẹ̀ tó lọ ń rú àdéta. Nǹkan tó ṣe àwọn ìyá Àjàyí lé nìyẹn, ìyá Àjàyí Esther tó fi rí pé kò sí nǹkan tó kéwì pẹ̀lú Genesis. I don't have time, I don't know Genesis from anywhere and I don't want to know them. But tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ òtítọ́, ẹ jẹ́ ká sọ. Èmi ti wá tà ìyá Àjàyí tó rí yẹn, Àjàyí Esther kò lè lóhùn ọmọ bàbá kan fa. Mi ò tí ì ní ṣọ́ọ̀ṣì tó ti ń pè mí, nínú lédè ló ti ń pè mí. Ta ló sọ di prophet? Níbo ló ti ń ríran? Èmi ò tí ì ní ṣọ́ọ̀ṣì rárá, but ìpè ń bẹ lórí àwa tó ti ń pè àwa. Tó máa bá wa sọ wípé ká béèrè, ká bóun béèrè lọ́wọ́ Ọlọ́run pé báwo ni kíní ṣe jẹ́. Genesis is saying the truth. Ohun tó kọ̀ pa Genesis ni wípé àwọn ń pera wọn ní saint. You can never be a saint. Gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀. Ohun tó fẹ́ pa ìyá Àjàyí nìyẹn now, tó fẹ́ ba ìpè ẹ̀ jẹ́, or tó fẹ́ gba whatever tó ń ṣe jẹ́ nìyẹn now. Ẹ máa pera yín saint. You can't be a saint. Gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Ẹ wá ń pa àwọn kan lẹ́lẹ́bọ. Ohun tó fẹ́ pa àwọn ìyá Àjàyí Esther, tó fẹ́ ba ohun tí wọ́n ti fi àárọ̀ wọn ṣe jẹ́, tó ti fi àárọ̀ fi rọ́kó jọ jẹ́. Òun nìyẹn. You can't call yourself a saint. We are all a sinner. We are all sinners. Genesis is saying the right thing. Mi ò mọ̀ rí, kò sí nǹkan tó kàn mí, mi ò dẹ̀ fẹ́ mọ̀. Ìdògbò tó fẹ́ báyé tàwọn náà jẹ́ nìyẹn. A máa pera wọn ní saint. Gbogbo wa ní sinner. Gbogbo wa ní sinner. Gbogbo wa ní bàráwò. Máma níbi tí o ti wá rí àwọn ìpéjọpọ̀ wòlíì yẹn tá a jókòó, àbí ìpéjọpọ̀ pé àwọn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run, ìwọ wá dánìkan jókòó wá ń pe rẹ bẹ́ẹ̀ ni pé ìwọ ni saint, ìwọ nìkan ni ò dẹ́ṣẹ̀ rí. Ta ni ò dẹ́ṣẹ̀ nínú ayé yìí rí? Èmi náà ti sọ ohun tó sọ yẹn wípé ẹ jẹ́ kí ó try láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ. Kókò try láti sọ̀rọ̀. Àjàyí Esther ni o, mo ti sọ rí. Ó dẹ̀ ń wò mí, mi ò ní kankan bàjà, ṣùgbọ́n ó ń pera wọn ní saint against us. Àwa tẹ́ ẹ ti pè rí nígbà kan, àwa tẹ́ ẹ ti ń bá sọ̀rọ̀ rí nígbà kan, àwa tẹ́ ẹ máa sọ pé ká bá yín gbàdúrà pé kí l'Olúwa sọ nígbà kan, ẹ wá dà wá nù sílẹ̀. Ọlọ́run ò dà wá nù náà. Ṣebí ṣọ́ọ̀ṣì tí mo wà yìí, ó lóun máa fi oṣù mẹ́ta ló máa fi kọ́ ṣọ́ọ̀ṣì fún mi. Esther Àjàyí ni mo sọ, 3 months. Nínú ọdún náà dàtà máa bẹ̀rẹ̀, ó fún mi ní 2 million. Then fine. Ó dẹ̀ lóun ò ṣe mọ́. Àmọ̀dí tí kò ṣe mọ́. Àdẹ̀bá sọ kankan. You can't ò lè máa claim saint. Do you get me? Gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀, a ò bá yín jà, ẹ̀yin náà ò bá wa jà. Ṣé gẹ́tì mi? Nítorí pé tí ẹ bá ń claim saint yẹn, àwa tí ó dàbẹ̀ pé àtijọ́ gbà ń ríra wa kọjá, tá a bá wá ń ríra wa pé irú nǹkan wo ni obìnrin yìí ń ṣe, irú nǹkan wo làwọn ọkùnrin yìí ń ṣe.
Genesis is saying the real thing. Don't tó sọ nípa the same thing. They are wicked people. Ọba pé o ní problem báyìí wọ́n máa ya ni wọ́n fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ àwọn pẹ̀lú problem tó ní wọ́n máa ya. That is all. Kò ní nǹkan àṣírí tó ṣe sí mi lọ́wọ́ Esther Ajayi. No, the only thing is that mo mọ̀ pé nígbà táwọn tiẹ̀ tí ní ṣọ́ọ̀ṣì ló ti ń pè àwa, ṣùgbọ́n ìpè wà lórí wa á dẹ̀ máa pè wá pé ká bá wọn máa gbàdúrà o, kí lolúwa sọ nípa èèyàn báyìí o, kí ó tán. Kò ní nǹkan àṣírí kankan tó ṣe sí mi lọ́wọ́, èmi ò mọ nǹkan àṣírí nípa ẹ̀. Do you get me? Kò sí nǹkan tó kè mí pẹ̀lú yẹn, kò sí nǹkan àṣírí kankan tó ṣe sí mi lọ́wọ́. Ó ṣe wá jẹ́ nígbà tó Ọlọ́run gbọ́ gbogbo àdúrà wọn tán ló wá pera wọn ní saint, wọn ò fẹ́ gbé kọ́ọ̀lù wa mọ́. Ṣọlọ́run ò dẹ̀ gbé wá dé tá a fẹ́ dé. Ọ̀dọ̀ ẹni tí mo ti kọ́kọ́ kó ẹ̀kọ́ láyé mi, wípé sẹ́ Ọlọ́ládé o ní láti stand on your own, ó ní Ajayi Esther. Yes, ọ̀dọ̀ Esther Ajayi ni mo ti kó ẹ̀kọ́ láyé ni wípé ìgbà tó ti tíyẹn ti ṣẹlẹ̀ ni mo ti kó ẹ̀kọ́ wípé don't trust anybody. Mi ò dẹ̀ trust ẹnikẹ́ni mọ́. Mi ń pèèyàn ládùú bí mo ṣe mọ̀yàn tó ní abroad. Mi ò ń pèèyàn, mi ò dẹ̀ pèèyàn rí labroad. Kí wọ́n máa ní mo fẹ́ fi yín jẹ ìyá àjọ. Ọlọ́run ò ní jẹ. Mi ò ní ìyá àjọ nínú church, mi ò ní bàbá àjọ. Mi ò ń ṣe, I don't do any anniversary. The only anniversary tèmi máa ń ṣe òun ni orí òkè 21 days tèmi máa ń lò tán. Mi ò pèèyàn rí pé ra màálù fún mi. Ọ̀dọ̀ ẹ̀ ni mo ti kọ́kọ́ kọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Téèyàn ti sọ pé 3 months ló máa fi kọ́ church yìí fún mi. 3 months àwọn máa build the church yìí sókè. Tí gbogbo ẹ̀ dẹ̀ fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. We don't know the reasons. You don't know anything. Ọkọ̀ cut off bẹ́ẹ̀ ni. We don't know any proof. A ò mọ ohun tó ṣẹlẹ̀. Mo tún send the message sí wọn pé èèyàn Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí náà. Bí nǹkan bá wá ṣẹlẹ̀ níṣe ló jẹ́ kí ẹ pè wá pé wọ́n ní nǹkan kan la ṣe kẹwàá náà dé. Ok, tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ṣé ẹ ti fi ẹ̀mí wò ó pé nítòótọ́ nǹkan yìí la ṣe? I don't know. Ṣé ẹ ti fẹ̀mí wò ó? Ìyẹn ni Genesis yẹn ń sọ tàwọn ti sọ yẹn ti pẹ́. Òun náà máa ṣe bíi saint, á máa ṣe bíi saint Genesis kẹ̀. A lè má lówó tó Genesis o, ṣùgbọ́n mo mọ̀ pé mi ní ìpè, mo fi ayé àti ọ̀run bú rẹ̀. Ṣá ò dẹ̀ tọrọ jẹ lọ́wọ́ ara wa. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká tọrọ jẹ lọ́wọ́ ara wa. Ìyẹn ló le jù láyé. So therefore nígbà tí ìṣẹ̀lẹ̀ wa ti ṣẹlẹ̀, òun ló ti jẹ́ kémi kọ́ ẹ̀kọ́ wípé ṣe dá dúró. Ibi tí problem ti ń wà nìyẹn. Ṣèkíyàn kan wá máa ní òun ni ẹni mímọ́. Kò séèyàn kankan tó mọ́. Ọlọ́run nìkan, Jésù fúnra ẹ̀. Jésù ṣẹ́yìn ò ti kà nínú ìwé mímọ́. Jésù fúnra ẹ̀. Jésù fúnra ẹ̀ kò mọ̀. Ó sọ pé àfi bàbá mi tí ń bẹ ní ọ̀run nìkan òun ló mọ̀. Ẹni ìwọ tó ń pariwo tó ní àwọn kan ń dó, àwọn kan lọ ń dóyàn kan, wọ́n ń dó gbá kan. Ṣé ìwọ́gun òdókó? Ìwọ tó fẹ́ lọ yọ ètí igi ojú èèyàn kan, ìwọ́gun ṣe kọ́kọ́ yọ tìyẹ náà kò yọ tìyẹ. So therefore, okay, ìwọ tó wá ń sọ pé èèyàn kan lọ ń dóbò yẹn, ó ń ṣe gbá yẹn, wọ́n ká wọ́n ń dó àwọn báyìí, wọ́n ń dó gbá. Okay, listen to me. Do you want to prove yourself that you are a saint? Nǹkan tó fẹ́ pa àwọn ìyá yẹn nìyẹn, tó fẹ́ bà gbogbo iṣẹ́ tó ti fàárọ̀ ṣe jẹ́, because they claim that they are saint. Bẹ́ẹ̀ pé ọwọ́ wọn mọ́, àwọn òṣèṣẹ̀ rí, àwọn nǹkan tó fẹ́ báyé Genesis yẹn náà jẹ́ nìyẹn. Àwọn òṣèṣẹ̀, àìmọye ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣe, àìmọye 419 tó lékálùkù yín ti ṣe. Mo máa ń sọ fún yàn nínú fídíò mi, wò ó tó o bá ti gba ohun tí mò ń ṣe gbọ́, nǹkan tí mo ní mò ń tà yìí, èṣì ọwọ́ mi yìí, má send owó sí mi. Tó o bá send owó sí mi gan, tí n bá send iṣẹ́ sí ẹ kò ní ṣiṣẹ́. Irú èmi tí mo wá ń sọ bẹ́ẹ̀ yẹn, ṣé kò yẹ kó o ti ronú lẹ́ẹ̀mejì kó tó deal pẹ̀lú mi? You will have think very well. Anything tó bá fẹ́ ṣe tó o ti ní ìgbàgbọ́ nínú ẹ̀, tó o bá kówó ẹ̀ lé lórí náà kò lè ṣiṣẹ́.
iṣẹ́ táwa dẹ̀ ń ṣe yìí iṣẹ́ tí Ọlọ́run fi lé àwa lọ́wọ́ ni ogún ìbí àwa ni àwa máa iṣẹ́ spiritual yìí Ọlọ́run fi lé wa lọ́wọ́ ni àwọn tí wọ́n dẹ̀ gbàgbọ́ wọ́n sì ń dúpẹ́ títí di àárọ̀ yìí ẹrú sì ń dúpẹ́ èmi náà tí mo tún jẹ́ ẹrú náà mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ṣé o pé bá a ṣe ń ṣe fáwọn èèyàn àwọn èèyàn testify. So the problem tó wà láàárín wọn tóun wá fi ń bọ́ tánsìn tó fi ní màmá Àjàyí Esther Àjàyí kò wẹ̀yìn wò nígbà tó ń wà ní cell nígbà tó ń ṣe gbá ẹni táwa ẹni tó ti mọ̀ dáadáa kì í fẹ́ tó bá ti rí pé nǹkan ṣẹlẹ̀ sí ẹ báyìí bí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa fẹ́ yọra ni. You are not a saint kì í ṣe saint nǹkan ìdẹ̀kẹ̀rí lè ba àwọn nǹkan téèyàn ti tò jẹ́ sílẹ̀ gbogbo wa ní ẹlẹ́ṣẹ̀ ẹni tí ilẹ̀ bá mọ́ bá òun ní bàrà wò kò sí ẹni tí kì í ṣe ẹlẹ́ṣẹ̀ ìwọ tó ń gbọ́ mi ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà ẹlẹ́ṣẹ̀ ni mí. Don't claim that you are a saint. We are all sinners. Ṣùgbọ́n ó kọ́ yàtọ̀ síra wọn ni àwọn òdẹ́ṣẹ̀ ká fi ba ayé àwọn èèyàn jẹ́ àwọn òdẹ́ṣẹ̀ ebi aka wa máa gbá èèyàn tó bí ká lè ga iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ tó bá ọ̀dà máa sẹ́ǹdì iṣẹ́ sí ẹ̀ mi ò wá sọ ó ṣe sọ nípa obìnrin kan náà ní ẹnu bí oṣù mélòó kan ìwọ ló sẹ́ǹdì owó sí wa oníta bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìkan wà orí àwọn orí ọmọ òun kan orí ẹ̀ ò kò nọ́mà wọ́n ti gbé lọ psychiatric okay fine ogun ẹ wà náà à ń ṣe fáwọn èèyàn náà ẹlòmíì ò tiẹ̀ fojú kàn mí báyìí ṣọ̀tí bá ti sọ fún wọn pé ṣé wọ́n lè ṣe àlìsẹ́ wọn máa fi ṣe nǹkan bíi 5 tí mo sẹ́ǹdì sí ẹ lórí pé bóyá o ní ọmọ ẹ ní psychiatric issue ó gbọ́dọ̀ báwí ó gbọ́dọ̀ calm down. Ó dẹ̀ tún sọ tọmọ ẹ̀ kan náà yẹn bímọ dàtí yẹn bímọ tán ó dá padà ní sílé ìlú òyìnbó ló wà náà ìkẹta náà the same thing ó dẹ̀ sẹ́ǹdì owó sí mi ó fún rẹ̀ ló sẹ́ǹdì owó mo dẹ̀ ṣiṣẹ́ tán àti gbéṣẹ́ ẹ lọ sí DHL o iye báyìí ni DHL lóun máa gba ọmọ kọ̀dẹ̀ ń gbọ́ nǹkan mi wọ́n ẹ̀ pa wọn fellowship wọn ní ìlú òyìnbó tún ti tàn fellowship wọn tí wọ́n bá tún ti wá padà lọ fẹjọ́ tún sun another person yẹn ni ó ti lọ ń ṣoògùn kò sí nǹkan tó ń pèlú oògùn ó ṣe discourage yẹn àti iṣẹ́ tó gbélé mi lọ́wọ́ àti gbogbo ẹ̀ kò gba nǹkan kan dè nílé ni kò gba anything ó kàn fi sílẹ̀ bẹ́ẹ̀ ó lè ní kí n bẹ́ẹ̀ ṣiṣẹ́ kí n gbowó lọ́wọ́ ẹ̀ kí n má sẹ́ndì ẹ̀ kò possible mi ò ń ṣe ẹni yẹ̀yẹ́ mi ò dẹ̀ fẹ́ jẹ́ kéèyàn fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ́ mi lára nítorí mo ti rí nǹkan tó ti àwọn tó wà wájú ṣubú kì í dẹ́ ń ṣe ní ẹ̀kọ́ ni ìdẹ ẹlòmíì rí nǹkan tó ta àwọn tó wà wájú ṣubú tó wá fẹ́ ṣèkà àwọn máa ṣe náà ni. ó sọ fún yàn kan ó ní wo yàn kan bá lóun wá gbé mi tó kọ̀dọ̀ ọlọ́pàá wájú ilé mi ó jẹ́ kí n sọ fún ẹ ó lè já àwọn Yorùbá nation táwọn bá ara máa ń fa wàhálà àwọn lọ́wọ́ mi ò jẹyàn ń gbèsè mi ò fipá gbowó lọ́wọ́ ẹnikẹ́ni even nínú ìjọ tí mo wà yìí sẹ́ mo máa ń sọ fún wọn mi ò ti torí owó pe revival bí ìránṣẹ́ Ọlọ́run bá wá sọ́dọ̀ mi tó wá ṣiṣẹ́ ìránṣẹ́ tó wá sọ fún wọn pé èèyàn 3 kó jáde pẹ̀lú 1000 máa lọ kọ̀wé sí pé ta ló rán ẹ níṣẹ́ èmi fúnra mi gan mi ò sọ fún yàn rí wípé èèyàn 3 kó jáde pẹ̀lú 1000 tó bá ń wọ̀n ẹ́ tó bá ní lọ́wọ́ tó fi sílẹ̀ mi ò fipá múyàn bó bá ń wọ̀n ẹ́ tó ò dẹ̀ fi sílẹ̀ ọwọ́ ẹ ló kù sí àwọn tó fi sílẹ̀ nínú ọkàn wọn gangan tí wọ́n wá fi sílẹ̀ wọ́n rí èrè tí wọ́n jẹ sódà tí wọ́n bá wá fi ipá mú wọn yẹn tó ní kí wọ́n wá fi sílẹ̀ wọn ò ní rérè nínú ẹ̀ ìwọ kan tó ò dẹ̀ gbà lọ́wọ́ wọn Ọlọ́run máa kọ́ fún ẹ pé ipá ló fi gbà lọ́wọ́ wọn mi ò fipá gba nǹkan kan lọ́wọ́ ẹnikẹ́ni o. So therefore, ibi tí ọ̀rọ̀ yìí fi dé báyìí ni wípé don't claim that you are just. Ìkọ̀kan náà ní gbogbo wa. Ọlọ́run kọ́ tá fi yàtọ̀ ni wípé ẹ̀mí Ọlọ́run máa ń bá wa sọ̀rọ̀ ó tọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí. Ẹlẹ́ṣẹ̀ lè wọ́ tó ń gbọ́ mi náà. We are not different.
but tó bá kókó wá bá ní pé ó wá pe rẹ ní saint yẹn wọ́n wá lọ bá nǹkan tí kò jẹ́ kó bá lọ́wọ́ ẹ̀ yìí tó pé ọ̀rọ̀ ẹ fi máa ní problem nìyẹn. Àwọn ọmọ ìjọ mi mọ̀ pé mò ń lo ẹbu, àwọn ọmọ ìjọ mi wọ́n mọ̀ pé mò ń lo ẹbu, mò ń jó ẹbu, wọ́n mọ̀ wípé mò ń wí ọṣẹ, mò ń lo àdó, mò ń fi àdó wẹ̀. So therefore àwọn tí gbogbo nǹkan yẹn ni wọ́n wá lọ́mọ̀ lọ́wọ́ tèmi tó pé mi ò ní fi ọwọ́ òsì júwe ilé bàbá mi. Ìdí tí wọ́n ṣe pé àwọn ẹlẹ́sìn àbáláyé ní ẹlẹ́sìn kẹta ni wípé ẹlẹ́sìn àbáláyé ti fi ọwọ́ òsì júwe ilé bàbá wọn. Àwọn wòlíì kan wá dé, wọ́n wá lọ ń sun aṣọ eégún wọn, wọ́n lọ ń sun ifá wọn, wọ́n lọ ń sun ọ̀pẹ̀lẹ̀. O ti fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. Ẹ̀sìn àbáláyé òun ní ẹ̀sìn tí ó kọ́kọ́ wà ní Nàìjíríà. Òun ní gbogbo àwọn bàbá ìyá wa ń ṣe. A ò mọ kìrìsìtẹ́nì. Kí ló dé téèyàn kan máa wá dé nítorí pé ó wá gbé kìrìsìtẹ́nì dé. Ìyá ni tí ò tiẹ̀ mọ bó ṣe gbé kìrìsìtẹ́nì dé gan, ó wá gba kìrìsìtẹ́nì yẹn wá gbé sórí gẹ́gẹ́gẹ́. Ẹ̀ tó mọ bó ṣe gbé kùránì dé, tí kò mọ bó ṣe gbé mùsùlùmù dé, ó wá gbé kan ní gẹ́gẹ́gẹ́. Èèyàn kan wá sun kùránì, ẹ wá ń jáde síta, ẹ wá bẹ̀rẹ̀ sí ń kóòtì oríṣiríṣi wèrè. Ìwọ ọmọ Ọlọ́run yẹn ni. Ìwọ ti rí Ọlọ́run yẹn rí ni. Ọlọ́run tí wọ́n ń pariwo yẹn pé òun ló kọ nǹkan kan sínú Quran àbí ó kọ sínú Bíbélì tó wọ́n ń pariwo yẹn pé ó ní kò gbọdọ̀ ṣe báyìí yẹn. Ìwọ ti rí ni. Yà á máa lè kúlì ní sẹ́tì lílà á máa kò fòlù. Sàríbù bí ní sáàtì wùdíńdà bá ó máa hà. Ìwọ ti rí ni. Ìwọ tó rí Ọlọ́run rí. Ẹni tó bá rí Ọlọ́run rí kì í sọ fún ẹ kò ní wáta lórí pé èèyàn kan sọ Quran. Quran, it is just a book. Àwa ti rí Ọlọ́run rí làwa fi ń rí wípé Ọlọ́run kọjá Bíbélì. Wàláì ó kọjá Bíbélì tá a gbé dání. Kábà wà ní mọ̀sáfàhù bíríbà òní ní sẹ́tìrú jahama àtìrù. Ọlọ́run kọjá Bíbélì tá a gbé dání. Ọlọ́run tó bá ti rí Ọlọ́run rí ó kọjá Kùránì wèrè tó ń gbé kiri. Kùránì olòṣì tó ń gbé kiri yẹn tẹ́ǹtì torí ẹ̀ pa àwọn èèyàn kiri. Ẹni tó bá ti rí Ọlọ́run rí kò ní já ìjẹ ẹ̀sìn. Kò ní já ìjẹ ẹ̀sìn. Báwọn kan ṣe bọ́ta nìyẹn tọ́ni tó bá ti gba Yorùbá nation, tẹ́ bá ti gba Yorùbá nation o a ò gbọ́dọ̀ rí kìrìsìtẹ́nì. Kì í ṣe torí kìrìsìtẹ́nì, kì í ṣe torí mùsùlùmí. You are insane. Orí ẹ ti dàrú. Ìjẹsìn nìyẹn. Ẹni tó bá ti rí Ọlọ́run rí sẹ̀ tó ti rí ìyá lómi ó ní ìyá alúmi ó ní yakuba ní sakuru wàmàlíhù tó ti rí Ọlọ́run rí tó ti rí wàláì ò ní já ìjẹsìn tó pé o ti pé Ọlọ́run yàtọ̀ sí Quran, ó yàtọ̀ sí Bible. Òun fi Bible wí Ọlọ́run, òun fi Quran wí Ọlọ́run. Bí wọ́n bá wọ́n jó dànù nìyẹn kò sí ohun tẹ́ lè ṣe. Kò sí ohun tẹ́ lè ṣe. You are not to correct them. It is the decision of that man to burn the Quran. It is the decision of that man to burn the Bible. It is their decision. Nígbà tí àwọn aláwo bá lọ ju ẹ̀kú wọn, kí ni àwọn ẹgbẹ́ wọn lọ ṣe fún wọn? Ṣọ́ lọ ń pa wọ́n ni. Ẹ̀sìn aláwo yìí dẹ́kẹ̀rí òun ló kọ́kọ́ wà nínú ayé, nínú Nàìjíríà yìí tá a bá o. Ẹ̀yin kọ̀ déédéé ẹ fẹ́ da gbogbo ẹ ti bá yé gbogbo ẹ̀jẹ̀. Oríṣiríṣi ẹlòmíì tí ó lè táyìnsì Bible sí ọ̀nà 1 million. Àìmọye àwọn àfà wọ́n ti pín Kùránù sí ọ̀nà 1 million. Àwọn kan àwọn ṣòkòtò gúngùn, àwọn kan wọ ṣòkòtò kékeré, àwọn kan wé léwàní, àwọn kan láwọn òwe láwàní. Ṣé Ọlọ́run yẹn náà ni kì í wé láwàní? Òun ló tún wé láwàní. Ọlọ́run yẹn náà tẹ́ ń sọ yẹn tẹ́yìn ń rí, òun ló wọ ṣòkòtò kékeré, òun ní kò wọ ṣòkòtò kékeré. You are insane. You these people, you are insane. Orí yìí ti dàrú. Ẹ fẹ́ jẹ́ ká jọ fọ́ gbogbo ẹ̀. Àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, they are foul religions. Àwọn ẹlẹ́sìn tẹ́yìn pè ní ẹlẹ́sìn kẹta ẹ̀ tí kì í bá porí àwọn òpè. Nígbà ayé àwọn bàbá tó bí bàbá wa tó ń pè ní àràbà wo, Ṣómúyìwá, Ṣófẹlá, Ṣóyọ̀yè,
ṣódì mú nígbà ayé àwọn bàbá wa tí wọ́n bá gbé Ifá jọlẹ̀ ohun tí Ifá sọ òun ló máa sọ fún yàn ṣèbí wọn tó fi bàjẹ́ mọ́ yín lọ́wọ́ nìyẹn àwọn tó dẹ̀ wá bàjẹ́ náà dẹ̀kẹ́ 419 làwọn náà àwọn náà máa láwọn ríran ìran fake ni wọ́n rí nígbà táwọn bàbá yẹn ṣe iṣẹ́ wọn tó ṣe dáadáa tí wọ́n dẹ̀ lọ tó gbélé yín lọ́wọ́ ẹ̀yin wá máa mú Ifá ẹ̀ẹ́sẹ̀ jọ̀ǹgbàlẹ̀ Ifá ní kí wọ́n lọ dẹ̀dìyẹ ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn bàbá yẹn ṣé irun ẹdìyẹ òun ni wọ́n ń tú sórí lórí ẹbọ àwọn bàbá tó bá ní kó mú ẹdìyẹ wá wọ́n máa pa ẹdìyẹ yẹn ṣojú ẹ náà ni kì í pẹ́ máa tú irun ẹdìyẹ ẹ wá tú báyìí ẹ wá tú sórí ẹbọ ẹ wá gbé ẹdìyẹ yẹn lọ gbé pamọ́ ẹ lọ tà fáwọn tó ń tà lọ́jà padà ẹ̀yin lẹ bà nǹkan jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ lẹ̀sìn kìíní tí ó dẹ̀ ń ṣiṣẹ́ ọlọ́run dẹ̀ fi àṣẹ sí i ṣèbọ̀ ọlọ́run ló dá nàìjíríà ẹ̀sìn ìbílẹ̀ ní ẹ̀sìn kìíní nínú nàìjíríà yìí tọ́lọ́run dẹ̀ fi àṣẹ sí fáwọn bàbá wa Ifá yín lè bàjẹ́ ẹ ò ní òtítọ́ lẹ́nu mọ́ Ifá tí ẹ bá da fàgbàlẹ̀ ohun tí Ifá sọ kọ́ lẹ máa sọ jáde àwọn tí wọ́n dẹ̀ wá rọ̀ bù yín náà tọ́ wá tọ́ pé òótọ́ làwọn àwọn kírísítẹ́nì àti mùsùlùmí 419 ní gbogbo àáfà tó ń pariwo tó ń parọ́ yẹn tó máa ní àáfà àwọn kan ẹlẹ́bọ àwọn kan gbá ó ń pa àwọn kan lẹ́lẹ́bọ àwọn kan onífá níbo ló ti rẹ́lẹ́bọ níbo ni ó ti rí onífá níbo ló ti rí onígbà oníyàwó leave everybody to choose his way. àwọn ọ̀nà kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé ọ̀nà yẹn pa gbogbo wa pọ̀ kìrìsìtẹ́nì ò pa wá pọ̀ mùsùlùmí ò pa wá pọ̀ it's a religion ohun tó bá wọn oníkálukú ló lè ṣe ó lè lọ ṣe babaláwo kò bá wọn lè lọ ṣe Hare Krishna kò sí nǹkan tó kùn ẹ̀ nobody tí yẹn consign ó lè sun bíbélì ó sì lè sun Quran ó lè sun kò bá wọn ẹ̀ kó o lọ sun ẹkú bàbá ẹ̀ kò sẹ́ni tó kàn ṣùgbọ́n àwọn kókó wọ́n tẹ́ pọ̀ ń ló kó wa pọ̀ bírú ọ̀rọ̀ nàìjíríà yìí ó kó wa pọ̀ àwọn kan ò lè máa darí ẹ̀ bó ṣe wọ́n rádaràda ká má jáde láti sọ nípa wọn ìyẹn làwa ń sọ nípa ẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn yẹn is a freedom we have freedom to serve whatever God we want to serve in as much tó ti mọ̀ wípé ohun tó ń ṣe yìí lè gbé ẹ dọ́dọ̀ ọlọ́run that is all if you like lọ ṣe Hare Krishna if you like go and do babaláwo if you like ẹ̀sìn tèmi ti gbà yìí ẹ̀sìn kìrìsìtẹ́nì tèmi ti gbà yìí tí mo dì mú yìí kò sóhun tó lè gbà lọ́wọ́ mi láyé àti láyéláyé tó pé mo mọ̀ pé ọ̀nà ni fún mi ṣùgbọ́n ewé àti egbò tí mò ń pariwo lé lórí èmi rí pé yìí fẹ́ bàjẹ́ ni mo ṣe rí pé ẹ ò lè bàjẹ́ ọlọ́run ló dá ewé ọlọ́run ló dá egbò ó sì pàṣẹ wípé ká máa lò fún àìlera tiwa ni ìwọ tẹ́bí bá ń pa tó bá jẹ oúnjẹ pé ebi ń pa èèyàn àìlera ni ó wá jẹ oúnjẹ yẹn sọ pé ara ẹ máa yá gèrègèrè àìlera wa nẹ ó lè túùsì nǹkan kan fún mi nípa ewé àti egbò ṣùgbọ́n ọ̀nà kìrìsìtẹ́nì tèmi ti rí yìí èmi ti rí pé ọ̀nà ni ẹni tó bá dẹ̀ rí ọ̀nà mùsùlùmí náà pé òun lọ̀nà kó fọ́lù ẹ̀ ìwọ fọ́lù ẹ̀ kí ló wá kún ẹ pẹ̀lú pé èèyàn kan bọ̀nù ọtí ẹ nìyẹn ṣé ìwọ ló fẹ́ jọ́ọ̀jì ẹ nìyẹn ṣe bọ́ ọlọ́run ló máa jọ́ọ̀jì ẹ tó bá ti kú tó bá dọ́dọ̀ ọlọ́run á máa jọ́ọ̀jì ẹ bóyá ẹ̀tọ́ ẹ̀ ní kó bọ̀nù Quran àbí kì í ṣètò ẹ̀ ẹ wá máa jáde ẹ máa pera yín ẹ̀yin àfa àná ẹ wá máa kóòtù wèrè níta you can do anything ọmọ kékeré lẹ jẹ ẹ kéré sí nọ́mbà àtàwa yàwó ni máa sábà wàlíìbù ní iná fọkàbọtì ẹ kéré sí nọ́mbà àtàwa yàwó sọtíwìlì náà ń bá òlì ìmù sáà bàtúwìlì ní sọtíwìlì ẹ kéré sí nọ́mbà wa òtítọ́ làwa máa sọ títa máa fi kú òtítọ́ làwa máa sọ a ò ní bá nìkẹ́ni parọ́ ṣùgbọ́n a kò rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń bá wa onírọ́ ni wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń bá wa yẹn tó jẹ́ pé 419 ni wọ́n yẹn ìyẹn ò ní ká yíwà padà tó pé àwa mọ ibi táwa ń lọ ibi táwọn fẹ́ lọ làwọn ń lọ yẹn èmi ò ní rìnrìn àjò kí n lọ wọná mo ń bi Ọlọ́run ni lójoojúmọ́ pé kò jọ má jẹ́ kí n lọ wọná tó jẹ́ kí n wà nínú ná nínú Nàìjíríà kí n tún lọ wọná lọ́run ẹ kíyèsí lórí ohun gbogbo tí mo ti sọ nínú fídíò mi mo ti sọ kínní nípa ẹni tí wọ́n pa àríkú
pé kò sí security, tí security bá wà ní ẹ ti máa rí àwọn ọlọ́pàá máa ti máa wọn arábí yẹn. Kò dẹ̀ sí ẹjọ́ pé wọ́n gbéyàn lọ sí court. Òfin ó gbọ́dọ̀ ṣerú òfin yẹn Nàìjíríà. A nídìí ìjọba tó máa ṣe, kò nídìí kọ́ ọ̀dà tẹ́ ti pọ́ pààyàn ẹ pa dànù lẹ́sẹ̀, ẹ pa wọ́n dànù lẹ́sẹ̀kẹsẹ̀. Tẹ́ ẹ bá wá pa wọ́n, ohun tó lè wọ́ọ̀kì Nàìjíríà nìyẹn. Tẹ́ ẹ bá pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ níta, ẹ máa pín gbogbo àwọn tó kù máa ṣe kí ni wọ́n máa súnra kì, ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ń fún wọn ní ọwọ́ náà. Àwọn tó pààyàn tẹ́rí yẹn ṣe wọ́n sì máa rìn kiri ní gbogbo ọ̀nà yẹn, ọlọ́pàá ò dẹ̀ ní mú wọn. Àbí kankan náà làwọn pẹ̀lú ọlọ́pàá tààmì àti whatever. A ti sọ nípa yẹn, a sọ nípa wípé sẹ́ fi ọpọlọ rò ó kó tó lọ vote o yóò pé ìdìbò máa wà oṣù tẹ́ fẹ́ ṣe. The only way tí ìbò ní fi wà ó ní pé kí Yorùbá lọ gbáradì pé òun fẹ́ gba ẹ̀tọ́ òun. Ẹni tó bá dẹ̀ fẹ́ gba ẹ̀tọ́ ní Nàìjíríà wọ́n máa jagun o. Ìkẹta òun lẹ pé mo padà mú ẹnu lọ sọ́dọ̀ Ìyá Àjàyí àti Genesis tí wọ́n ń sọ̀rọ̀. The saint làwọn méjèèjì ń pera wọn bẹ́ẹ̀, ẹni tó dẹ́ṣẹ̀ rí, èèyàn mímọ́ gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀, kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Nǹkan tí ẹ ṣe rí pé ẹ ṣe padà dẹni yẹ̀yẹ́ síta lénìí nìyẹn. Ohun tí mò ń ṣe gbogbo àwọn ọmọ ìjọ mi ló mọ̀. Ó tán, mi ò fi nǹkan kan bò fẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ mo máa ń sọ ń tà, èmi kì í ṣaláwo, mi kì í ṣonífá, mi ò nífá, mi ò láwo, mi ò lẹ́gbẹ́ tí mo join. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú káàní. Nítorí pé káàní yẹn dẹ̀kẹ̀ tá a bá débẹ̀ wọn ò sòótọ́ ń bẹ̀ mọ́. A ti débẹ̀ jẹ́ pé a bá wọn jà títí nígbà tó yá ni mo kúrò ń bẹ̀ lóde àwọn yìí ogun. Àwọn káàní tún ṣàgùn síra wọn. Ní gbogbo tọ̀dọ̀ wa yìí ni wọ́n ń sa ogun, tó pé ogun lẹ́yìn ń sà síra yín, ó dẹ̀ kú ń bẹ̀. Ogun tẹ́yìn ń preach pé kò dáa, òun ni sáà òun ẹ̀yìn tẹ́ pé ra yín ní káàní ń ṣàṣìra yín, ẹ fẹ́ para yín dànù. Ẹni tó fẹ́ jẹ chairman, ẹni tó fẹ́ jẹ secretary, ẹ fẹ́ para yín dànù. Sẹ́dẹ̀fọ́ jẹ́ kí n padà sẹ́yìn. Irọ́ ni gbogbo èmi tó bá dẹ̀ ti jẹ́ pé irọ́ wà ń bẹ̀, èmi ò lè dúró o. Tí n bá dúró mo fẹ́ lọ bá bẹ̀jẹ́ ni o. Ní ọjọ́ yìí ní ẹgbẹ́ kankan tèmi ni wípé mo ti rẹ́gísítà church mi lọ́dọ̀ ìjọba, wọ́n dẹ̀ fún mi ní CAC, ó tán. And I continue to operate. Mi ò dẹ̀ ṣe nǹkan tí ìwọ̀n ìjọba ní kí n má ṣe. Mi ò hùwà pé kéèyàn kan wá mú mi pé mo ṣe nǹkan kan, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn. Ṣùgbọ́n pé kí n sòtítọ́ yìí, ìjọba ò lè ní kí n má sòtítọ́. We have right to self-determinations. When we see that what they are doing it is wrong, we will come out to say it. It is well with you. Bí gbogbo tí n bá sọ, tó bá jẹ́ pé ohun tí mo sọ yẹn ó ní ọpọlọ ní etí ẹ̀, fine, ó lè share fídíò mi. Ìdí tí mo máa ń sọ ni pé mi ò gbowó lọ́wọ́ kí ló ti ń porúkọ YouTube, mi ò dẹ̀ gbowó lọ́wọ́ Facebook, mi ò gbowó lọ́wọ́ TikTok, mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni, mi ò béèrè owó lọ́wọ́ èèyàn. Òótọ́ Ọlọ́run rán mi, lèmi kàn wá ń drop síbi kí n dẹ̀ kúrò nígbà, kò jù yẹn lọ. Ó lè bá mi share ká lè rí àwọn tó yẹ pé tó bá tún gbọ́ kí nìyẹn lè change mind wọn. Vote right. Vote right. God bless you. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Baba Confirm JP.